ó yẹ jẹ́jọ́ kí ìbàdí àná o. Òkú ọdún, òkú ìyèdún o, òkú àṣeyẹ. Àpáta dé àpáta pàrẹwì dé olórí rẹ̀ dé nìyẹn sóun làwa wá kí ọmọ òyìnbó lè bàbá ọmọ méjì ìyá àwọn alálùbáríkà ọmọ máa dùn ẹnu mi ò ní lọ́dún rẹ̀ ọmọ ló rán mi wá. Mọ́mísí Victoria ìyá Paul ìyá Olúwadámiláre ìyá Àfẹ̀yìntọ́lá Olúwa Àfẹ̀yìntọ́lá òun gangan olórí ká mọ̀ dákẹ́ òun ló ní kájọ wá máa jẹ tọ́kì sórí àmàlà. Ìyá Gbẹ́ngà ogún ọdún o ìyá Ayétúndé ìyá Ọpẹ́yẹmí àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe ogún ọdún. Ilẹ̀ ọmọ Àkúrẹ́ ọmọ olóyè mẹ́kùn ọmọ amúdàálẹ̀ mógún ẹnu pani àkúbẹ́ni lórí òsàn ìjókòó ẹni lọ. Ìwọ lọmọ wá ọmọ ẹkùn ọmọ ẹlẹ́ni àtẹ́ ìká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìwọ lọmọ èso oríta ègìrì òkè yí èmi o ọmọ eléèsì ọmọ ọlọ́jà méjì tán ná lójúmọ́ tó bá lórí tagún wọn ná mèsì àná yéé sí ó jàre. Ogún ọdún ogún ìyèdún àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára lọ́wọ́ bàbá òkè. Èèyàn tó bá ní kó o má ṣàmọ́dún ẹni tó bá ní kó o má pẹ̀ láyé àbẹ́nikẹ́ni tó bá ní kó o má jẹun ọmọ ọrùn á máa wọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni tó ru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀. Happy birthday to you oh and we all wish you long life and prosperity. Bóyin bá ṣe tágbéra ó dinú kókó ogi bá fẹ̀rẹ̀ bọ̀dọ̀ bá ṣe tágbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán o mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́lé dodo ilẹ̀ kílẹ̀. Òkú ọdún, òkú ìyèdún o, òkú àṣeyẹ. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.